lẹ́yìn ìgbà tí àwọn ọmọ méjì ti kọ̀ láti tẹ̀lé ìyá wọn lọ tí adájọ́ àgbà sì ti dájọ́, kí ni ohun tí ó wá ṣẹlẹ̀ nínú sinimá Ìyá apá kẹta? Ó yé ẹ̀yin olólùfẹ́ mi o, gbogbo ẹ̀yin tí Àṣeyọrí TV pàápàá jùlọ ẹ̀yin tí ẹ fẹ́ wo Ìyá Part 3 lọ́jọ́ tòní, gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún yín pé Ìyá Part 3 máa jáde ní èní Saturday yan the 1st of August la sọ wípé Ìyá Part 3 máa ṣe kíni ló máa jáde. Ẹ má já gbàgbọ́ wípé mo sọ fún yín ní last video mi pé táìmù tó máa jáde lé ní pé máa padà wá sórí channel láti wá tètè ṣe kíni láti wá gbé yín débẹ̀ dédé agogo tó máa jáde ní èní Saturday yẹn 1st of August pé máa ṣe kíni máa tètè wá já ẹ̀yin olólùfẹ́ mi tán. Nítorí ẹ̀ náà ni mo ṣe kíni ni mo ṣe wà ń bí lọ́jọ́ tòní láti wá sáré gbé yín débẹ̀ pàápàá dédé agogo tí a máa wo Ìyá Part 3 lórí YouTube lọ́jọ́ tòní. Lákòókò náà ẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin subscriber mi, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo Ìyá Part 3 wípé happy new month to you. A kú oṣù titun yìí lágbára Ọlọ́run, oṣù yóò tù wá lára lágbára Ọlọ́run. Táìmù wo ni Ìyá Part 3 máa jáde sórí YouTube tí gbogbo wa máa láǹfààní àti wò? Ìyá Part 3 máa jáde ní aago mẹ́fà, yes, aago mẹ́fà lẹ́ni ìyẹn 6 p.m. lẹ́ máa ṣe kíni lẹ́ máa láǹfààní àti wo sinimá tí gbogbo wa ń retí ìyẹn Ìyá Part 3 láti ọwọ́ Mide Martins. So fún ìdí èyí ẹ jẹ́ ká lọ farabalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti wà lórí YouTube látàárọ̀ ni wọ́n ti máa ṣáàsì pé só ti jáde àbí kò tí ì jáde. Ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti ń sọ fún wa pé só máa tó 8 kó tó jáde ìyẹn 8 alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àbó máa jáde ní àárọ̀ yìí ni. Ẹ jẹ́ ká lọ fi ọkàn balẹ̀ di 6 p.m. ìyẹn 6 ìrọ̀lẹ́ ní la máa ṣe kíni la máa láǹfààní láti show ìyá fún yín lórí YouTube tí gbogbo wa ṣe kíni tá a jẹ gbádùn. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ń béèrè lọ́wọ́ pé sọ́sà máa parí sí Part 3 àbó ṣe máa continue ni. Ó dìgbà tá a bá tó ṣe kíni tá a bá tó jẹ gbádùn Ìyá Part 3 la tó máa mọ̀ bóyá ó ń continue àbí kò continue. Sẹ́yìn fẹ́ kó continue ni àbẹ́yìn fẹ́ kó tán sí Part 3? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section bó bá ṣe rí lọ́dọ̀ tí yín. Ẹ máa fi èròǹgbà yín hàn ní comment section kẹ́ẹ̀dẹ̀ máa ṣe kíni kẹ́ẹ̀dẹ̀ máa subscribe sí channel yìí Àṣeyọrí TV níbi tá ti máa gbé yín débẹ̀ pàápàá bó bá ṣe ń lọ lágbolé Yorùbá film industry. A kì í pé ẹ kú oṣù titun yìí o. A tún máa pàdé ní next video mi ìyẹn tó bá subscribe sí channel. Tó bá subscribe o lè má rí wa mọ́ o. Make sure kó ṣe kíni o tẹ subscribe tiẹ̀ kó lè share video yìí kó lè drop opinion tiẹ̀ ní comment section. A máa pàdé ní next video. Ire o.